Ó mà ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn. Òṣèré orí ìtàgé ilẹ̀ wa ìyún Ìyábọ̀ Òjó ó ti lọ síbi kábàárì màmá rẹ̀ látàrí pé òní ló pé ọdún 5 gẹ́rẹ́gẹ́ tí ìyá rẹ̀ ti dẹni àná tó ti jọ́lọ̀ nípè tó ti di ojú àlá. Ó wá sọ̀rọ̀ nígbà tó dé orí kábàárì màmá rẹ̀. Kí ló sọ gangan? Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ìwọ ní jẹ́ bá tẹ subscribe button sórí YouTube channel yìí, Ikú Aya Ikú Ọmọ ìkọ́kọ́ kankan mẹ́ kò ní wọlé tọ̀wọ̀ yín lóṣù bàbàbà tàdé yìí. Ìgbà tí eyín Queen Mother tó dórí kábàárì màmá rẹ̀, eyín sàárè màmá rẹ̀, ó kíìsì ẹ̀, ó wá sọ̀rọ̀. Ó ní òní ló pé ọdún 5 tó ti fi wálẹ̀. Ó wá sọ, ó ní màmá máa sùn lọ ṣùgbọ́n o má gbàgbé máa bá mi wo àwọn ọmọ mi àti àwọn ọmọ mi. Ó ní ìtumọ̀. Kí ni ìtumọ̀ ẹ̀? Ó ní kó máa ṣọ́ wọn látàrí àwọn ẹni ibi, àwọn ènìyàn kéèyàn. Ó lágbára. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ lọ sí comment section, ẹ tẹ RIP eyín fún màmá Queen Mother gangan tó ti dẹni àná, tó ti dẹni ẹbọra, tó ti jọ́lọ̀ nípè èèyàn lọ́dún 5 sásìkò tá a wà yìí. Ẹ share fídíò kẹ́ wá subscribe.